Ẹgbẹ́ àwọn àgbàlẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ẹgbẹ́ ọmọ lẹ́yìn aṣíwájú ìran Yorùbá ni olóògbé Oyèníyì Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀, ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Wọ́n mà tún ti sọ̀rọ̀ síta lórí ètò ààbò ilẹ̀ Yorùbá àti ti Nàìjíríà lápapọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ ọ̀nà àbáyọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n sì tún sọ ìgbésẹ̀ tó nílò láti gbé ní kíákíá nítorí pé wọ́n ní iná ti jó dórí kókó báyìí o. Wàhálà sì ti ń súnmọ́lé àfẹ́wọ́ bá tètè gbé ìgbésẹ̀. Nínú àtẹ̀jáde tí alukoro ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun tí olóyè Reuben Fásórántì ìyún Comrade Jàre Àjàyí tó fi ránṣẹ́ sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ló mà ti ké gbàjarè sí ààrẹ Bọ́lá Tinubu wípé ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí o, ètò ààbò ó ti ń burú sí o, pàápàá ní ilẹ̀ Yorùbá. Wọ́n ṣàpẹẹrẹ ètò ààbò tó ṣẹlẹ̀, wàhálà tó ṣẹlẹ̀ ní abúlé kan tó ń pè ní Lóńgẹ́ tó wà lọ́nà Ìjẹ̀bú Òde, ìyẹn ìlú Ìbàdàn sí Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí àwọn Fúlàní ajínigbé tó ti jí èèyàn bíi 3 gbé tó sì ní mílíọ̀nù 31 31 mílíọ̀nù náírà ìní wọ́n san kan tó rí àwọn èèyàn náà gbà sílẹ̀. Èyí nìkan kọ́, wọ́n ní ọ̀pọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ló tún ti ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, pàápàá ní ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Èkìtì àti agbègbè Ògùn àti Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tó jẹ́ kó di mímọ̀ wípé bí wọ́n ṣe jí àbúrò gbajúgbajà àgbà amòfin ilẹ̀ Yorùbá ni amòfin Ahmed Raji, ìyún Alhaja Seliat Raji, tí wọ́n jí gbé ní ìlú ẹ̀ lágbègbè Ẹbẹ̀dì ní ìlú Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí. Wọ́n ní gbogbo eléyìí ó ń kọ àwọn lóminú gẹ́gẹ́ bí àgbàlẹ̀ Yorùbá. Wọ́n ní iná ti jó lórí kókó báyìí o. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé ọ̀nà àbáyọ báyìí ní kí Tinubu tètè fọwọ́ sí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti ọlọ́pàá ìbílẹ̀. Ó ní eléyìí tí wọ́n bá ti dá ọlọ́pàá ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ sílẹ̀, ó láwọn gbàgbọ́ pé eléyìí yóò fòpin sí ètò ààbò orílẹ̀-èdè yìí tó ti mẹ́hẹ̀ gidigidi. Wọ́n tún wá jẹ́ kó di mímọ̀ wípé bí ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí bó ṣe máa ń fi ọ̀rọ̀ falẹ̀ tán bá mú àwọn afurasí ajínigbé tí wọn kì í tètè dájọ́ fún wọn, wọ́n ní ó tó ń fa wàhálà náà. Wọ́n fi àpẹẹrẹ ọ̀gbẹ́ni Evans, ìyún gbajúgbajà ajínigbé tí ọwọ́ tẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn. ìyún Evans wọ́n fi ṣàpèjúwe, wọ́n ní kán wò láti ọdún tí wọ́n ti mú Evans ipò ń jẹyàn gbé, tẹ̀rí àrídájú sì tún ti wà ipò ń jiyàn gbé. Wọ́n ní wọn ò tí ì fi ṣe ohunkóhun dàsìkò yìí, wọn ò tí ì rí ìdájọ́ ṣe. Wọ́n ní gbogbo eléyìí náà ó ń fún àwọn ọ̀daràn ní ìgboyà láti máa túbọ̀ ṣe iṣẹ́ bí wọn lọ, wípé ètò ìdájọ́ kúkú mẹ́hẹ̀ náà wọn ò lè fáwọn nídàjọ́ gidi. Tó sì ń gba Tinubu límọ̀ràn pé àwọn mọ̀ pé ó kájú ẹ̀, àwọn mọ̀ pé ọmọ Yorùbá tòótọ́ ni, ó sì tó gbangba sùn lọ́yẹ̀, ṣùgbọ́n kó má ṣe fọ̀rọ̀ falẹ̀ mọ́, kó sì tètè jigiri sí ọ̀rọ̀ ètò ààbò, nítorí pé àràbà gbọ́dọ̀ túnra mú báyìí o, nítorí pé odò ó ti fẹ́ máa gbé àrèrè lọ báyìí, àti wípé àti kékeré náà ti ń pẹ̀tàn àrókò kó tó di pé yóò bá gbẹ̀bọ ńlá tí agbára kò ní padà ká mọ́.